ọmọlá mi ní mọ́ta yìí. Ìyá máa ní kó ṣe àgbèrè. Ta ló sì bọ̀? Mi ò jẹ́ mọ́. Lọ́wọ́ yẹ kwadu lọ́tù. Tóyè ẹ̀ńsì mi yá. Lọ́wọ́ yẹ kwadu lọ́tù. Yàtọ̀ ọ̀dọ̀ òní dúpẹ́. Ewu ló lè jùmọ̀. Lórí. Lọ́wọ́ yẹ kwadu lọ́tù kò kí. Ẹlẹ́bùsù. Gbogbo yẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ lórí ọ̀gbìn. Gbogbo yẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àbíyá òsì. Kíkúsì. Gbogbo yẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àbíyá òsì. Tí gbogbo pa ṣe ìlú ẹ̀kọ́ náà ara fi. Farida, Farid, ẹ̀kọ́ àdúgbò lójú. Lárí òyìnbó tó wọ́n sọ láàárọ̀ ẹgbẹ́ alábá bí ẹsọ parí kẹríkà ẹgbẹ́ tó sì mẹ́lọ̀ ọ̀rọ̀ bá lóbi máa lo alọ́ òṣùwọ̀ mi ò jẹ mọ́ mi ò láti yàrá o. Ẹjọ́ ẹ là wá o, ẹ má gbẹ wá o, mi ò jẹ wá o, Adùnní mo wá ọ̀rọ̀ bá bí, èyí tó bá dúró èèyàn dùn, gbọ́dọ̀ bá tọrọ ọmọ bá ní, iṣẹ́ ni ló ti dùn wọ́n máa ní kó o ṣe ọkọ̀ àdìtẹ́, ọkọ̀ àdìtẹ́ yìí máa ń rẹ̀ láti. Ẹ̀gbọ́n ọmọ olúwo ṣàfihàn gbogbo ọ̀kadà. Àdìgẹ́ ẹgbẹ́ ìdẹ́sí orókè. Ọmọ olùkọ́ jìyà. Ọjà nígbà fún mi yẹ ọmọ. Ọjà nígbà fún mi yẹ ọmọ. Ọmọ àjọpọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ àjà òhùn ọ̀rọ̀ ìdòdò. Wọ́n pẹ̀lú ọ̀dà àjà. Àdìgẹ́ ẹgbẹ́ ní ìṣẹ́lá kùlẹ̀ òhùn. Ayọ̀lá bá ń bí àjíkẹ́nu ẹ̀rọ tó bí. Bọ̀dọ̀ bá ń kí ìṣù ló jẹ́. Ó kí ẹ̀ bí ẹ̀ Farida, Farida tó bí. Rẹ́dà ló ní kí ẹ̀ Farida tó bí. Ìyá bàbí kẹ́rin ìyá Farida tó bí. Olè róòkè 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 orúkọ stéèjì ẹ̀kọ́ ẹ̀ ìdílé owó lọ́gbẹ́ róòkè máa wọlé róòkè róòkè máa wọlé róòkè ẹni wọ́dà ó gbọ́dọ̀ lóbi kí ẹ̀ èdè ẹ̀ nínú bí. Ọmọ mi olúwa ayé òní ìlú jíjí. Ẹni lọ́dà, kò máa kú àìkú ojú ìmọ̀dún pẹ́ẹ́pẹ́. Tẹ́ẹ̀rì ìbíní, tẹ́ẹ̀rì
èjì rẹ̀ ní ìlú